Portable olórin ọmọ lálọ́mí Zazuzẹ lẹ́rí tó ń spray owó yìí o tó ń ṣòwò bàlàbàlà bòlòbòlò yẹ́lẹ́yẹ́lẹ́ falafala òun lẹ́rí tó ń ná náírà bó ṣe wù yìí tó ń kó fún àwọn olólùfẹ́ àwọn fans tó ń spray owó fún wọn ládùúgbò bó ṣe ń kọjá nínú fọ́nrán yẹn. Portable yìí náà ló ti wá fohùn ránṣẹ́ síta nínú fọ́nrán kan tí máa mú wá fún yín pé ẹ wo ẹ̀yin agbófinró àwọn tẹ́ ẹ máa kó pọ̀ wọ́n pọ̀ dáadáa nítorí pé bàbá ń sọ̀rọ̀ ká náwó lójú agbo ká ṣòwò yàlàyàlà yòlòyòlò yẹlẹyẹlẹ pé ojú agbo King Wasiu Ayinde Marshal Kwamwan Wasiu Alabi Pasuma àtàwọn olórin tó kù àwọn olórin Fuji àti àwọn tí ò ń ṣe olórin Fuji náà lẹ ti máa rí i tán máa gbé béèlì wá tán máa náwó yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ eléyìí tí Portable tún wá fàyè lágbára o tá a bá wò lóòótọ́ àwọn olórin lóríṣiríṣi àti àwọn aláyẹyẹ náà ló máa fẹ́ jẹ̀bi ẹ̀sùn ká máa ṣe náírà báṣubàṣu ká máa tẹ náírà mọ́lẹ̀ látìgbà tí bobrisky ti kàgbákò àwọn EFCC tó ti pàpà lọ sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ à ń ṣòwò náírà yamayama náà ni ọ̀rọ̀ wípé à ń mutilate náírà ti gbòde kan ṣe é rántí pé ọjọ́ mélòó kan sẹ́yìn náà ni wọ́n tún grant arákùnrin kan olówó kan tí wọ́n ń pè ní Cubana chief priest lórí pé ó ṣòwò náírà bálabàla tíyẹn sì dé ilé ẹjọ́ tó ní òun ò guilty o ó lóun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n sì ní arákùnrin yìí máa san béèlì àbí ìtànàdẹ̀ náà pé 10 million naira kódà ìròyìn gbé pé lẹ́yìn ọ̀rọ̀ yìí gan Portable gan fúnra ẹ̀ jáde láti bẹ̀bẹ̀ pé kí wọ́n má fi ìwà òun dáhùn lẹ́jọ́ o pé bóyá òun ti náwó náírà bálabàla sẹ́yìn nítorí pé òun fi ń ṣàánú ni ó wà lára nǹkan náà tó tún sọ nínú fọ́nrán tẹ máa wòye ara àwọn olórin kọ̀ọ̀kan tí a tún rí tán máa ń náwó náà ní Wizkid olórin tàkasúfèé ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wo bí Wizkid ṣe ń náwó náà fọ́nrán yìí ẹ rí i pé tiẹ̀ tún fẹ́ yàtọ̀ ẹ rí i pé ó rà ń yọ owó yẹn ní béèlì ló sì ń fún amúgbálẹ́gbẹ̀ẹ́ Wasiu Ayinde ṣùgbọ́n ẹ rí i pé Wizkid fọpọlọ sí bó ṣe náwó ó yàtọ̀ sí àwọn fọ́nrán míì tá a ti rí táwọn èèyàn ń náwó sókè tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ táwọn èèyàn ń gorí owó kọjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn agbófinró àwọn adájọ́ ló máa lè sọ bí ó ṣe jẹ́ gangan. Portable tí wá jẹ́ kó yé àwọn agbófinró pé wọn ò lè gbé òun o bẹ́ẹ̀ ni pé bí wọ́n bá tiẹ̀ gbóhùn pàápàá wọ́n á jò wọ́n lẹ̀ ni kí ló rí tó fi waru ọwọ́ lórí ọ̀rọ̀ yìí kí ló tó fi sọ bẹ́ẹ̀ àfi kẹ́ wo fọ́nrán yìí kẹ́ mọ àwọn nǹkan tí Portable sọ tó fi ní pé wọn ò lè gbé òun bọ́ bá sì gbé òun wọ́n á jò wọ́n lẹ̀ ni. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. Go trenches. Ebi pa àwọn èèyàn oríṣẹ́ people go school they no see work. People go school na okada man they do. People go school na conductor they do. But wetin dey worry una now? Why police no dey drive Benz? Why soldier no dey drive Benz? And now èèyàn kọ́ṣẹ́. Police are our friend. Let me tell you something. Police are our friend. When you are broke, police are our friend. To whoever rich, you know, police are our friend. Go back. Police will guide you. Who are those people? Don't do no more. I'm a do no more yo. Eh, to ba ni come and believe aye mo. To ba ni ki owó ma. Come on, no bó ṣe wù wá mọ́. Le sọ fún baba mo na wa o. Because back the big pa mi. I remember nígbà tí ebi pa mi. Tí ó ṣòwò tí mo mú gàrí I remember kò sẹ́nibọ́dì ìgbà tí mo wá ọ̀sùn tí mo jáde tán come tẹ bá mú mi tẹ bá ṣe ní tí mo bá ní mi ò jẹ̀bi o mi ò jẹ̀bi láyé mi ò jẹ̀bi lọ́rùn wọn máa ní kí n máa lọ dé níwájú Ọlọ́run tó bá tọ́lọ́ bá bèèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé o jẹ̀bi wọn sọ pé mi ò jẹ̀bi wọn mi ò jẹ̀bi yín mi ò jẹ̀bi yín mi ò gbọ́ kírísì Yorùbá ni mo máa sọ mi ò jẹ̀bi yín láyé mi ò jẹ̀bi yín lọ́run ọmọ Ọlọ́run ni mi ò ní jẹ̀bi nǹkan táwọn kan ṣe láyé tí wọ́n ṣe gbé Ọlọ́run ti fún wa máa ṣe gbé àṣegbé wà láyé àràgbé wà láyé ẹjọ́ tó yẹ Ọlọ́run K1 the ultimate ṣó yín láti bá tọ́ máa ń náwó Pasuma ọmọ ń gbé bẹ́ẹ̀lì wá sí ṣó yín ni owó ló jíjà wa musician na money dey ginger us now
No money in this game again. Football, but we sabi play football, back up. Now music they bring, now music, entertainment they make Nigeria come dey blow now. Entertainment ló mówó wọlé o, wọ́n ti fẹ́ dí ọ̀nà ibi tá tún ti ń jẹ. Ọ̀nà epo, fuel, una block am, you no see fuel, drink again. Ṣé ń gbọ́? Ọ̀nà epo, wọ́n block ẹ̀. Ọ̀nà dọ́là, owó wọn block ẹ̀. Ọ̀nà orin ló tún mówó wá. Ẹ tún fẹ́ block ẹ̀. Ṣé ká máa lọ gbébọn ni? Ṣé ká máa lọ jalè ni? Bro, we know they abuse money. We love money, we want money. We need money. Money is our security, money is our bouncer. Saying God is our umbrella. Money is our security, money is our bouncer. God is our umbrella. Say, àwọn tó kówó jẹjà, àwọn tó kọ́ economy, ẹ lọ rán wọn lẹ́wọ̀n, àwọn èèyàn pọ̀ tẹ́ máa kó o. Ọ̀tọ̀ ìyẹn ọ̀tọ̀, àwọn tó kọ́ economy, wetin affect economy, kí ló kọ́ economy, tí economy fi kán, kí ló kọ́ lu economy. Ọ̀rọ̀ bálabàlà yìí lágbára o, kì í sọ̀rọ̀ kékeré o. Àwọn kan wà tó yẹ pé olè ni wọ́n lọ gbé wọn. Irú àwa tẹ́ bá gbé wa owó sóòlẹ̀ máa bá lákàntì wa o. Irú èmi tẹ́ bá mú mi gbèsè lẹ́gbẹ́ o. Àwọn kan ti tẹ̀wọ́ show, àwọn promoter ti tẹ̀wọ́ show, àwọn oníṣòwò wọ́n máa gbé, wọ́n ní gbà owó show, owó déètì tí mo ti gbà, owó olówó, owó pátí, owó kòmọ, owó show, owó club tí mo ti gbà, wọ́n máa jáde fún mi. Mo ní èèyàn mo ná lóhun. Ṣé ń gbọ́? Àwọn kan wà tẹ́ bá gbé wọn, àràgbéra ayé ṣé ń gbọ́? Àrọ̀ gidi gbà, ẹ máa gbé wọn jùlẹ̀. Tẹ́ bá gbé mi, ẹ máa gbé mi jùlẹ̀. Ẹ tún máa tẹ̀wọ́ sí mi. No, mo gbé yín débẹ̀ ni. Owó oṣó. Owó oṣó tí mo ti gbà. As a promoter ìyẹn ọ̀tọ̀. I'm proud of myself, I'm a musician. Drop your comment, remember to like, share and follow us. Thanks for watching.